ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọjà níbi tẹ́ ẹ ti ń gbádùn ìròyìn àgbọ̀nsẹ̀ pẹ̀lú Olúṣọ̀lá olómi ọgbọ́n o ẹ̀tún wá gbọ́ eléyìí aṣáájú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ilẹ̀ Yorùbá bàbá ọ̀jọ̀gbọ́n olóyè Samuel Ayọ̀délé Adébánjọ eléyìí tí wọ́n jẹ́ ọ̀kan lára àwọn gbòógì nílẹ̀ Yorùbá o àti nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó so ẹgbẹ́ Yorùbá tó so wọ́n papọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 ni wọ́n mọ̀ ní bàbá ni wọ́n ti jáde láyé o ní ilé ìgbé wọn ilé tó wà ní agbègbè Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó bàbá jáde láyé lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún ìyún 96 years pẹ̀lú gbogbo ipá wọn àti làkàkà wọn láti lè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó lọ sókè dáadáa àwọn mọ̀lẹ́bí ni wọ́n fi ọ̀rọ̀ náà múlẹ̀ o nínú àtẹ̀jáde ilé tí wọ́n fi léde tó sì tú àwọn ẹ̀kọ́ ròyìn ní òní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 bàbá Adébánjọ òun náà ni wọ́n jẹ́ agbẹjọ́rò ni wọ́n tún ti fìgbà kan jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú Action Group láyé ọjọ́ wọn kó tó di wípé wọ́n di aṣáájú gbogbogbò fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ilẹ̀ Yorùbá o ni wọ́n sọ wípé ìyàwó wọn ẹni ọdún mẹ́rìnléláàádọ́rùn ìyún 94 years ìyún olóyèbìnrin Kristi Ayọ̀ Adébánjọ àwọn náà sì wà láyé o tí wọ́n tún fi ọmọ sílẹ̀ àti ọmọ k'Ẹlẹ́dùmarè kó bá wa tẹ́ bàbá Ayọ̀délé Adébánjọ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ o pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn ilẹ̀ kóòtù òjìrè.